ẹ̀yin èèyàn lé gist tá à ń gbọ́ tí ó ń lọ lọ́wọ́ ó ní lórí ọ̀rọ̀ àǹtí Wáyé. Wọ́n ní àǹtí Wáyé wọ́n ní gbogbo ọ̀nà ò ní wọ́n ń wá láti fi lọ dé sí apartment Queen Naomi tó wà ní Dubai. Wọ́n ní wọ́n bẹ Queen Naomi pé àwọn fẹ́ lọ sí Dubai, àwọn ní business trip tí àwọn fẹ́ lọ ṣe ní Dubai. Wọ́n ní àwọn dẹ̀ fẹ́ wà ń bẹ̀ for 2 weeks pé kí Queen Naomi jọ kí wọ́n jẹ́ káwọn dé sí apartment wọn èyí tí kábíyèsí rà fún wọn. Wọ́n ní Queen Naomi ní kán gbé ojú wọn kúrò ní property àwọn o. Ipe tí wọ́n bá fẹ́ lọ sí ìrìn àjò, wọ́n lè lọ gba hotel àbí kán lọ gba guest house àbí kán lọ sí ilé ọ̀rẹ́. Ipe ṣùgbọ́n àwọn property tí àwọn ní kì í ṣe fún irú wọn láti dé síbẹ̀ nítorí pé àwọn ò kì í ṣọ̀rẹ́, àwọn ò dẹ̀ kì í ṣe family. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ni Queen Naomi sọ. Tó rán ní àǹtí Wáyé ń bẹ̀ wọ́n pé kí wọ́n jẹ́ kí àwọn dé sí property wọn. Ẹ̀yin aráalé gist tá a gbọ́ nì. Kí ló fa gbogbo ọ̀rọ̀ yìí? Wọ́n ní àǹtí wa wá láti Europe. Wọ́n nígbà tán dé, wọ́n ní nǹkan tí wọ́n rí nínú palace yẹn, wọ́n ní ó bá wọn nínú jẹ́ nítorí wọ́n rí kábíyèsí àti Queen Naomi tí wọ́n ń dá àwékè tí wọ́n jọ wọ inú chamber kábíyèsí. Wọ́n ní àǹtí wa rí wọn nígbà tán jọ wọbẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ yìí ó bà àǹtí wa nínú jẹ́ gan. Wọ́n ní lẹ́yìn yìí, wọ́n ní àǹtí wa pé Queen Naomi o, wípé kí Queen Naomi jọ o, àwọn fẹ́ dé sí apartment wọn tó wà ní Dubai fún 2 weeks, pé kí Queen Naomi kí wọ́n fún àwọn láyè láti dé síbẹ̀. Wọ́n dẹ̀ ní Queen Naomi sọ fún wọn wípé àwọn tí wọ́n lọ sí ní àjò wọn mọ̀ pé àwọn máa dé síbi tí wọ́n máa ti ṣe gbogbo businesses wọn ni. Tó o bá ń travel tó ń lọ sí Dubai, o ní láti rent hotel àbí kó rent guest house tó máa dé sí. Ṣùgbọ́n kó o máa rò pé o fẹ́ dé sí ilé mi, property mi, kò sí nǹkan tó jọ. Wọ́n ní nǹkan tí Queen Naomi sọ fún àǹtí Wáyé nìyẹn. Ẹ̀yin aráalé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́pọ̀ òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Bí a ṣe gbọ́ nìyẹn tán ní àǹtí Wáyé, wọ́n ní àwọn fẹ́ lọ dé sí ilé Queen Naomi tó wà ní Dubai. Wọ́n ní wọ́n bẹ Queen Naomi torí pé ìgbà tí wọ́n dé láti London tí wọ́n lọ sí inú palace, wọ́n ní nǹkan tí ojú wọn rí, wọ́n ní wọ́n like. Wọ́n ní wọ́n ní ọ̀rọ̀ yẹn, wọ́n ló bá wọn nínú jẹ́ gan nítorí pé wọ́n rí pé kábíyèsí ò ní time fáwọn mọ́. Wọ́n ní àǹtí wa bẹ Queen Naomi pé àwọn ní business proposal èyí táwọn fẹ́ lọ ṣe for 2 weeks. Wípé àwọn dẹ̀ fẹ́ kí
Queen Naomi yọ̀ǹda àwọn kí àwọn dé sí ilé wọn tó wà ní Dubai. Ẹ̀yin èèyàn lé. Nígbà tí mo gbọ́ gist mo kọ́kọ́ rẹ́rìn ni pé oríṣiríṣi nǹkan máa ń ṣẹlẹ̀ ní palace kábíyèsí o. Ṣé àǹtí wa ayé ṣó mú Queen Naomi ṣeré ni? Báwo ni o ṣe máa ní o fẹ́ dé sí ilé Queen Naomi tó wà ní Dubai? Ṣé orúkọ ẹni kábíyèsí fi rà á ni? Ṣé báwo lo ṣe máa feel tí Queen Naomi bá bẹ pé àwọn fẹ́ dé sílé ẹ̀ tó wà ní London? Because tẹ́ bá ń sọ nǹkan ẹ máa rò dáadáa náà. Báwo lo ṣe máa feel tí Queen Naomi bá ní àwọn fẹ́ dé sílé ẹ̀ tó wà ní London o for 2 weeks? Ṣé ẹ ti gbàgbé pé ìyálé àti ìyàwó nìyí ni? Yorùbá ní òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú. Ó fẹ́ dé sílé Queen Naomi tó wà ní Dubai. Báwo lo ṣe máa sọrú nǹkan máa yẹn nígbà tí ò ń ṣe pé bóyá ẹjọ́ ra lé ni àbórúkọ ẹ wà lórí ilé? Tó bá fẹ́ ra lé sí Dubai sọ fún kábíyèsí náà, kábíyèsí tán bá lówó ẹ̀ wọ́n á rà fún ẹ. Wọ́n á rà fún ẹ. Ṣùgbọ́n mo wà sure ẹ pé àǹtí wa kò fẹ́ máa mú Queen Naomi ṣeré ni. Because tó bá mú Queen Naomi ṣeré ò ní ló fẹ́ dé sílé wọn tó wà ní Dubai. Ọ̀rọ̀ yẹn ó sound bákan létí mi. Bí ìgbà tó yẹ pé ìgbà tó ń sọ bóyá ò rò dáadáa kó tó sọ. Queen Naomi ò lè gbarú ẹ̀. Tá tí ẹ ló fẹ́ gbarú ẹ̀. Kò séèyàn kankan tó lè gbarú ẹ̀. Because bí a ṣe gbọ́ gan, wọ́n ní àbúrò Queen Naomi kan òun ló ń bá wọn take care ilé yẹn ní Dubai. Gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyé kéèyàn máa rò dáadáa kó tó ṣe. Báwo ni Queen Naomi á ṣe fún ẹ ní access láti lọ dé síbẹ̀? Nítorí pé wọ́n mọrú èèyàn tẹ́ ẹ jẹ́. Wọ́n mọrú èèyàn tẹ́ ẹ jẹ́ lóòótọ́ òun try láti clear ara ẹ pé ìwọ ò ṣe bí o, ìwọ ò ní problem pẹ̀lú anybody o, ìwọ ò ní kí Queen Naomi má wá sínú palace o. Ìyẹn tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n Queen Naomi wọ́n ti láǹlẹ́sìn wọn nítorí pé ìgbà tí wọ́n wá sínú palace tó ń gbénú palace gangan, ìgbà yẹn gan fúnra ara ẹ̀ ló wá fẹ́ kábíyèsí ọkọ wọn. So wọ́n mọrú èèyàn tẹ́ ẹ jẹ́. Mọrú èèyàn tẹ́ ẹ jẹ́, wọn ò dẹ̀ lè gbàgbé memory yẹn. Ó máa wà ní orí wọn every time ni. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyí o. Ipa àǹtí wa láwọn fẹ́ dé sílé wọn tó wà ní Dubai. Kan fún àwọn ní key káwọn dé síbẹ̀ for 2 weeks. Ẹ̀ ń ṣọ̀rẹ́ náà, wọ́n ti sọ fún ẹ. Ẹ̀ ń ṣe sister, wọ́n ti sọ fún ẹ. Ìyálé ó ti di ìyàwó. Ìgbà kan lọ́mọ ẹbí sister bọ̀ ní ìsìn ó ti di ìyàwó kábíyèsí. Orogún ni yín. Orogún àti orogún irú ọ̀rẹ́ wo lẹ fẹ́ jọ máa bára yín ṣe? Queen Naomi ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀, wọ́n ti mọrú èèyàn tẹ́ ẹ jẹ́. Ìtorí ẹ̀ náà fi ra jókòó ara wọn jẹ́jẹ́ tí wọ́n kọjú jáàyè ara wọn. Wọ́n dẹ̀ ń sọ fún yín ẹ dúró sílé yín, ẹ má tọ́jà. Ẹ dúró síbi tọkọ yín fẹ́ yín sí, ẹ má yanjú ràn sí nǹkan tí wọ́n ò fún yín àbí sí nǹkan tí wọ́n ò pè yín sí. Ẹ̀yin ará gist tá a gbọ́ nìyẹn o. Tá a tún mú wá fún yín. Tá a bá tún gbọ́ update, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ará ilé lọ́kùnrin àti lóbìnrin. Ẹ má gbàgbé kẹ́ ẹ subscribe o. Ẹ dẹ̀ má gbàgbé kẹ́ ẹ tẹ thumbs up òkè òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Ẹ jọ̀ọ́ ẹ subscribe. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all. Mashola Gist TV, love you all.